Ẹ kálẹ́ ẹ̀yin ènìyàn wa, mo kí wa nílé lóko, mo kí gbogbo ẹ̀yin lọ́ba lọ́ba, gbogbo ẹ̀yin lóyè lóyè, mo kí gbogbo orí adé o, kádé pẹ́ lórí. Mo kí wa lọ́kàn jọ̀kan ní gbogbo kíbi tí a bá wà. A dúpẹ́ fún fídíò tí a mú wá yìí. Ohun tí à ń fẹ́ náà lélẹ́yìí. Ohun tí à ń fẹ́ lélẹ́yìí. Bá a ti fẹ́ kó rí bẹ́ẹ̀ náà ló ṣe ń rí. Ìrẹ́pọ̀ là ń fẹ́ láàrin àwọn lọ́ba lọ́ba ilẹ̀ Yorùbá, most especially Aláàfin àti Ọọ̀ni. Àwọn méjèèjì àwọn ni front line, àwọn ni number one ọba tí a ní. Gbogbo eléyìí tí àwọn èèyàn ń sọ eléyìí jù mí eléyìí ò jù mí, a ti gbọ́rọ̀ lẹ́nu kábíyèsí wa Aláàfin Ọ̀yọ́ Ọ̀wọ́ Adé kádé pẹ́ lórí bàbá. Ẹran oko àjọkò pẹ́ o, mo kí yín kábíyèsí o. Ikú bàbá yèyé aláṣẹ ìkejì òòṣà, mo kí yín o. Ẹ ṣeun fún gbólóhùn tá a gbọ́ lẹ́nu yìí. Mo fẹ́ kí àwọn ènìyàn mi kan farabalẹ̀ kan tẹ̀lé mi ká lọ sí ìlú Ọ̀yọ́ Aláàfin Òjó Pàṣẹkẹrẹ ọmọ Àtìbà kí wá bá mi gbọ́ ohun tí bàbá wa Ọ̀wọ́ Adé ohun tí wọ́n sọ. Ṣé rí àwọn méjèèjì tí ìrẹ́pọ̀ bá ti lè wà láàrin wọn, eléyìí tó kù nǹkan díẹ̀ ni. Torí láàárín àwọn ìwádìí tá a ṣe, ó jẹun tó burú pé àwọn first class ọba wọn kì í ṣe ìpàdé. Ó jẹun tó burú pé wọn ń ṣe ìpàdé, kò sí ìrẹ́pọ̀ kan tó lọ dán. Ẹ wo gbà tí bàbá Aláàfin tó ń ṣe wà láyé, bàbá Adéyẹmí, gbogbo kí ni wọn kò ṣẹlẹ̀. Nǹkan tá ìrẹ́pọ̀ òun là ń fẹ́. Ẹgbọ́n tí kábíyèsí sọ wọ́n ló wà Ilé Ifẹ̀ wà lára plan bí wọ́n fẹ́ lọ, wọ́n ti ṣẹ̀dú sílẹ̀, wọ́n ti máa visit àwọn ọba káàkiri. Ohun tá à ń fẹ́ gan gẹ́lẹ́ òun lélẹ̀. Fún ìdí èyí wọ́n á lè pa ẹnu pọ̀ láti bá Olúwo wí pẹ̀lú àwọn nǹkan tí wọ́n ń ṣe tó bójú mu, wọ́n ń dojú tì wá jù. Wọ́n á lè pa ẹnu pọ̀, wọ́n á bá Olúwo wí ìgbésẹ̀ tó bá yẹ kán gbé lọ́rọ̀ Olúwo wọ́n gbé. Ẹ̀yin ènìyàn mi, ẹ tẹ̀lé mi ká lọ sí ìlú Ọ̀yọ́. The kings among the Oba. So I thought maybe going around, I believe, doing the touring, really like make a better collaboration. People expect you as a frontline traditional ruler in Yoruba land to ensure peace reigns supreme among Yoruba people. The mission is before you. How prepared are you for this mission? Oh well, yeah, I'm very, very prepared for it. I'm open to, communication. I'm open to, I'm open to, to embrace, love and, the coming together of, people and, collaboration. Good. Yeah, I'm very, very open to that. Coming to the palace of Olowu of Kuta, how you describe the scenario here, the reception, the atmosphere? To be candid with you, I would say that very accommodating, and I see him to be somebody who I think is a very good philanthropist. He loves his people. You can see that all over his chiefs, the way they look, the way the way they embrace other people. So in a way, I would say that I would say a good thing about him. He's a very good, he's very, very accommodating. Ní Yorùbá, ẹ ti ń lọ káàkiri ọ̀dọ̀ àwọn lọ́balọ́ba. Kí ló fà á ẹ fi ń ṣàbẹ̀wò fún àwọn ọba? Torí pé mo gbà pé wọ́n ní àgbájọwọ́ la fi ń sọ̀yà. Mo gbà pé bí mo ṣe lọ káàkiri yìí yóò jẹ́ kí n máa fira mi hàn pé nǹkan tí mo wá fún nílẹ̀ Yorùbá ni pé kí ìrẹ́pọ̀ wà nílẹ̀ Yorùbá àti pé kí gbogbo wa kájọ fìmọ̀ ṣọ̀kan láti lè gbé ilẹ̀ Yorùbá lárugẹ. Gẹ́gẹ́ bí olórí, gẹ́gẹ́ bí atọ́bàtẹ́lẹ̀ kó tó wá dádé kábíyèsí, a dúpẹ́ lọ́wọ́ yín fún ìfẹ́, fún ìṣọ̀kan tẹ́ gbé dání. Lásìgbà tá a ti ń rí káàkiri ọ̀dọ̀ àwọn ọba ńlá ti mọ̀ wípé ẹ̀yin náà ń fẹ́ ìrẹ́pọ̀ àti ìfẹ́. Kábíyèsí, ṣé ká sọ wípé apá kan ni ìrìn àjò yín àbí yóò délẹ̀? Ṣé bá a ṣe rí bí àárín lọ́dọ̀ kábíyèsí Ọọ̀ni ti Ilé Ifẹ̀ kábíyèsí? Kó tó di pé kò ṣe nǹkan tó yẹ pé èèyàn fi ń pamọ́. Kó tó di pé a bẹ̀rẹ̀ sí sọ pé a bẹ̀rẹ̀ sí ṣe gbogbo ọ̀nà bá ṣe rin gbogbo àwọn ìrìn àjò wa. Lára àwọn ọba tí mo fi sọ́kàn
pé màá dọ́dọ̀ wọn náà ní kábíyèsí onírìṣà tó dẹ̀ jẹ́ pé ìjẹta àbí ìjẹrin ni mo ti bá àwọn PA mi àti COS mi sọ̀rọ̀ pé kán wo ìgbà tí a lè lọ bá wọn. Wọ́n dẹ̀ ti pe àwọn tó jẹ́ PA wọn náà, wọ́n bá wọn sọ̀rọ̀ kó tó di pé wọ́n sọ fún wọn pé láìpẹ́ àwọn lọ sí Kazakhstan. So àwọn èèyàn tí wọ́n mọ̀ bó ṣe jẹ́ ni wọ́n kàn sọ̀sọ̀kúsọ lórí íńtánẹ́ẹ̀tì. Kábíyèsí aláṣẹ. Àti kábíyèsí onírìṣà níjà wọn ní nǹkankan ní gbólóhùn aṣọ kankan rí bó tilẹ̀ kó mọ. Mo dẹ̀ rántí náà nígbà kan tí bóyá kábíyèsí Ṣọ̀ún tó wà pẹ̀lú mi tá a jọ sọ̀rọ̀, wọ́n pè wọ́n gbé mi sórí fóònù, kò lè kí wọ́n. Kò sí ìjà kankan láàrin wa, kò lè sí kínní. Àwọn tí wọ́n fẹ́ agbọ́ yìí sọ yìí bẹ́ẹ̀ ni àwọn ni wọ́n ń sọ, àwọn náà ni ikú ẹ̀dá ni wọ́n tinú mọ́rọ̀ ilẹ̀ bẹ́ẹ̀ ni. Ẹ ṣeun gan. Mo rò pé gbogbo wa lórí fọ́nrán kan tí bóyá mo lè máa fi fọ́nrán yìí síbẹ̀ náà kí ẹ bá mi wo fọ́nrán yìí bí fídíò bó ṣe ń lọ níbi tí Onírìṣà Ọ̀jájá the second níbi tó ti ń súre pẹ̀lú bí ọba ṣe ń ṣe nìyẹn. Nǹkan ìṣẹ̀dálẹ̀ wa lọ ni àwọn ọba fi ń súre fúnlẹ̀ Yorùbá, tílẹ̀ fi ń tùbà tìlú fi ń tùṣe, tí eku á máa ké bí eku, tí ẹyẹ á máa ké bí ẹyẹ, ọmọ ènìyàn á máa fọhùn bí ọmọ ènìyàn. Gbogbo etí Fúlàní tó ń ṣe nílẹ̀ wa yìí àwọn ọba wa ìtẹnu bá kó nǹkan kékeré ni, nǹkan kékeré ni. A ní àwọn tó rọ̀gbà tí àwọn ọba káàkiri tí àṣẹ ń bẹ lọ́wọ́ wọn, tí nǹkan tó ń jẹ́ nǹkan Yorùbá tó ń bẹ lọ́wọ́ wọn. Kán pè é ní kẹ ẹ bá wa bá atẹ́gùn sọ̀rọ̀. Àwọn Fúlàní kan ráre kán rìn kúrò lórí ilẹ̀ wa, kò nídìí pé à ń bá wọn jà pẹ̀lú ìbọn ọ̀kíní kan. Ẹni gbogbo a ní wọn nílẹ̀ Yorùbá. Ta ló sọ pé kò sóògùn? Ẹ tutọ́ ẹ̀ dànù. Nǹkan ń bẹ, ewé ń bẹ, ògùn ń bẹ. Wọ́n ní bàbá ń bẹ bíi ta àtijọ́, àwa la sin bàbá bíi ti ta àtijọ́. Wọ́n gbogbo ìgbà ni wọ́n sọ. Àwọn bàbá wọn lè bá tẹ́gùn wí, wọ́n á bómi sọ̀rọ̀, wọ́n á bálẹ̀ sọ̀rọ̀. Ilẹ̀ Ògèrèrà Àfọkọ́yẹrí Alápọ̀nká, ẹ bálẹ̀ sọ̀rọ̀. Káwọn Fúlàní rédèrèdè tó ń ṣe lórí ilẹ̀ wa enough. Ìrẹ́pọ̀ òun là ń fẹ́, Yorùbá nation òun là ń fẹ́. Bẹ́ẹ̀ni tí ìrẹ́pọ̀ bá wà ká lọ bá bàbá wa Ọ̀jájá ni, ẹ tì wá lẹ́yìn, ẹ gbà wá. Wọ́n ní bàbá ọmọ ní gbọmọ ìrùkẹ̀rẹ̀ ní gbọmọ Ọ̀rúnmìlà, ẹ gbà wá, ẹ tì wá lẹ́yìn, bàbá wa Láàfin, ẹ tì wá lẹ́yìn. Yorùbá nation, ẹ bá bàbá Tinubu sọ̀rọ̀, olóyè Ìgbòho kó máa bọ̀ nílé. Bẹ́ẹ̀ni àwọn ohun tá à ń fẹ́ leléyìí. Ẹ bá bàbá Tinubu sọ̀rọ̀ kí Ìgbòho kó máa bọ̀ nílé. Ìgbòho ṣẹ̀ ẹ̀ṣẹ̀ kankan sí orílẹ̀-èdè Nàìjíríà. Kò sí ẹ̀ṣẹ̀ kan báyìí tó ṣẹ̀, nítorí pé ó dúró lórí òótọ́ ni. Ohun tí ò fẹ́ òun ló sọ síta, òun ló dá gbogbo ohun tẹ́ ń wò yìí. Bẹ́ẹ̀ni ìrẹ́pọ̀ ìfà inú mi dùn nígbà tí mo rí fọ́nrán ni mo ní no, àwọn olólùfẹ́ mi gbọ́dọ̀ fi tí wọ́n gbọ́ nǹkan tí bàbá wa Kábíyèsí Ọ̀wọ́ Adé Aláàfin Ọ̀yọ́ ohun tí wọ́n sọ. Ẹ ti gbọ́, ẹ gbọ́rọ̀ lẹ́nu wọn, ẹ gbọ́rọ̀ lọ́rọ̀ Kábíyèsí. Ohun tá à ń fẹ́ lélẹ̀, a ò fẹ́ wàhálà. Àwọn tó ń dá ńlẹ̀ ó yà mí lẹ́nu náà pé Awíkonko náà wà lára àwọn tó ṣe interview yìí. Ó jẹ́yà lẹ́nu. Ó dẹ̀ dá bí Aláàfin náà ṣe sọ̀rọ̀ kò lójú pé àwọn èèyàn tó ń sọ̀rọ̀ lórí social media àwọn ló ń dá ńlẹ̀. Àwa ò sí lára wọn, we are exempted for all this. Àwa ò sí lára wọn. Kán máa dá ńlẹ̀, kán jù sọ́hùn, kán ilé jù mí lọ, ilé jù mí lọ. Ta ló fi ṣe rán yín? Ta ló rán yín iṣẹ́ dé tòrutòru? Ta ló sì rán yín iṣẹ́ ẹrú tẹ́lẹ̀ fi tọmọ jẹ? Ẹ má dá wàhálà ńlẹ̀. Àwọn bàbá wọn mọra wọn. Bẹ́ẹ̀ni wọ́n mọra wọn. Tí wọ́n bá tilẹ̀kùn mọ́rí, wọ́n mọ bó ṣe ń kíra wọn. Irọ́ ò dáa. Wọ́n mọra wọn. Kí wà ní títí wà ń bẹ̀? Torí ká lè ní viewers. Ibi tí wàhálà bá ti wà bẹ́ẹ̀ lọ pọ̀ èrò àwà, wọn lọ rí wọn bèbà.
ẹ lọ ra àwọn èèyàn wọn bẹ̀ wọ́n máa sọ comment wọ́n máa support ó máa yà mí lẹ́yìn wọ́n á ti máa pè sórí ètò níbi tá a ti ń sọ̀kù kì í ṣe nǹkan tá a need. We don't want distraction on this our movement. We don't want distraction at all. Gbogbo pé à ń bára wa jà distraction gidi ni. We don't want it. Ẹ jẹ́ ká tẹ̀síwájú ká gbára wa sílẹ̀. Bẹ́ẹ̀ ni gbogbo ẹ̀yin bàbá wa náà tẹ̀yìn àwọn ọba tó ṣe ń tẹ̀ á mọ̀ pé wọ́n ti gba agbára lọ́wọ́ yín ṣùgbọ́n ẹ̀yin náà ẹ lè gbára yín sílẹ̀. Ẹ lè gbára yín sílẹ̀ lọ́wọ́ àwọn olóṣèlú. Ẹ lè gbára yín sílẹ̀. Má foko mi dọ́nà ọjọ́ kan náà ń kọ́. Bẹ́ẹ̀ ni wọ́n lè ẹ bá pẹnu pọ̀ wọn bí wọn rè. Wọn bí wọn rè. Torí pé wọ́n ti gba agbára lọ́wọ́ ẹ̀yin náà ẹ wá jókòó tẹ́tẹ́lẹ̀ ẹ gbégbèsè kankan lórí ẹ̀. Wọ́n wá rán Tinubu Buhari jókòó sí Àbújá máa rán yàn pé Ọọ̀ni nílé Ifẹ̀. A gbọ́ àwọn ìtàn náà tọmọdé ò bá bá àtàn àbá àrọ́bá. A gbọ́ gbogbo àwọn ìtàn kan tó ti ṣẹlẹ̀ rí náà nílẹ̀ Yorùbá láàrin àwọn ọba pẹ̀lú àwọn olóṣèlú ilẹ̀ Nàìjíríà. A gbọ́ a lot of things. Ẹ̀yin bàbá wọn ẹ̀yin náà ẹ dẹ̀ mọ̀ pé orúkọ bá ń bẹ ńlẹ̀ ẹ take action lórí ẹ̀. Inú oko ẹrú tó ń kó wa sí kò tẹ́ wa lọ́rùn, kò tẹ́ àwa ọmọ yín lọ́rùn, kò tẹ́ àwa ọmọ yín lọ́rùn. Oko ẹrú tó ń kó wa sí kò tẹ́ wa lọ́rùn àtọ́. Ẹ jẹ́ ká àti rẹ́dì Yorùbá àti rẹ́dì torí ìbéèrè tó ń béèrè táwọn òde náà torí ń béèrè pé ṣé Yorùbá ti rẹ́dì. Ẹ̀yin ọba ni wọ́n ń wò torí wọ́n ṣe ń tẹ̀yìn mọ́lẹ̀ kò tẹ́ àwa ọmọ yín lọ́rùn. Ẹ̀yin ọba wọn ẹ̀yin náà àwọn èèyàn torí ń sọ pé ṣé Yorùbá ti rẹ́dì kì í ṣe àwa ọ̀dọ́ àti rẹ́dì òun náà lè fi rí wa tá ń jáde tá ń sọ̀rọ̀ lódìlódì tá ń sọ̀rọ̀ pẹ̀lú tìkanra. So mo fi rọ gbogbo àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ ẹ jẹ́ ká dẹ́kun láti máa bú àwọn ọba wọ̀nyí kò ń ṣe nǹkan tó pọ́n ní ilé àtọ́. Ẹ jẹ́ ká dẹ́kun láti máa pọ́n wọlé tó bá jẹ́ ọ̀rọ̀ Olúwo ni ẹ jẹ́ ká gbé tolúwo tì sẹ́gbẹ̀ẹ́ kan. Ẹ jẹ́ ká gbé tì sẹ́gbẹ̀ẹ́ kan gbogbo ẹ̀yin tẹ́ ń bú àwọn ọba Ọọ̀ni tẹ́ ń bú ọba ẹ jẹ́ ká gbé gbogbo ẹ̀ tì ní ọwọ́ tá wà ẹ jẹ́ ká gbé tì. Bí ìrẹ́pọ̀ a ṣe wà òun ni kẹ́ jẹ́ ká máa wà. Bí àlàáfíà a ṣe jọba nílẹ̀ Yorùbá òun ló yẹ kó jẹ́ paramount òun ló yẹ kó jẹ́ priority fún gbogbo wa. Bẹ́ẹ̀ ni bí àlàáfíà ṣe jọba òun ló yẹ kó mú láyà wa. Ẹ̀yin ènìyàn wa èmi ní ti tèmi o èmi ò lè bá wọn bú ọba o. Bẹ́ẹ̀ ni èèyàn lè fọgbọ́n ọgbọ́n ni èèyàn lè fọgbọ́n sọ̀rọ̀ torí ọba ìkejì òun ni next to God. Bẹ́ẹ̀ ni mo kí gbogbo wa ẹ ṣeun ènìyàn mi nílì jù báyìí lọ èmi ọmọ yọ̀rọ̀ yìí náà ni olólùfẹ́ yín Àkàlàmàgbò TV show. Ẹ bá mi subscribe please and I really appreciate gbogbo ẹ̀yin olólùfẹ́ wa lórí ọ̀rọ̀ wíṣì ẹ̀yin ènìyàn gbogbo ẹ̀ ọ̀la ni gbogbo ẹ̀ á mú update wa lọ́la lágbára Ọlọ́run mo kí wa o ẹ ṣeun gan àníwá yín tí o ó dàárọ̀.